ẹ tún káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. A kí yín tológun tológun, a kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, a kí yín jákèjádò orígun mẹ́rin àgbáńlá ayé. Lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa. A ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀keje. Lẹ́tà tá ó máa yẹ̀wò lónìí òun ni lẹ́tà G. Lẹ́tà yìí jẹ́ kọ́nsọ́náǹtì pọ́nbélé tí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó lè wà láàárín àmọ́ tí kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá. Bákan náà lẹ́tà yóò lè gba àmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé kò ṣiṣẹ́ aránmúpè. Ẹ wá wò ó, inú onírúurú ọ̀rọ̀ ni a ti lè bá lẹ́tà G pàdé nínú èdè Yorùbá. Bí a bá wo garawa, a lè bá G pàdé. Ó wà nínú gúgúrú, ó wà nínú géètì, a lè rí i nínú gángan. Bákan náà ni a lè rí lẹ́tà G nínú gèlè. Ǹjẹ́ kí là ń wí? A wí pé lẹ́tà G òun lẹ́tà keje nínú lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí kọ́nsọ́náǹtì ni, ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó lè wà láàárín àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá nítorí pé kò ṣiṣẹ́ aránmúpè. Ǹjẹ́ ìbá mọ̀ ẹ̀yin lè nífẹ̀ẹ́ sí àti kọ́ èdè Yorùbá àbí ẹ fẹ́ kí àwọn ọmọ yín kọ́ mọ èdè Yorùbá síwájú sí i kí èdè wa kó má bàa parun? Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram, a wà ń bẹ̀ tí à ń lo @yorubaclinic. Tó bá jẹ́ lórí Facebook, ẹ yẹ̀ wá wò bákan náà lórí @yorubaclinic. Lórí YouTube wa à ń lo Yorùbá Clinic TV. Tó bá jẹ́ lórí Twitter lẹ́yìn tí fẹ́ wò wá, ẹ yẹ̀ wá wò lórí Yorùbá_clinic. Ẹ kàn sí wa lórí www.yorubaclinic.com kí a lè jọ kọ́ àkọ̀tun ẹ̀kọ́ èdè Yorùbá. Ǹjẹ́ kó tó dìgbà míì tí a máa mú àkọ̀tun ẹ̀kọ́ yìí wá fún yín, èmi Ọlánrewájú Àyìndé Ọláìyá wípé ẹ wà lálàáfíà.